dùn púpọ̀ Ọlọ́run sì bá ń dùn ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ gbogbo tó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bá ń fi lé ọ lọ́wọ́ Ọlọ́run wọlá pé àlùkùránì ọpọ́n lé lára mi ọwọ́ apọ́n mi lé Ọlọ́run wọlá pé bó ṣe pọ́n kùránì lé Ọlọ́run bá ń pọ́n lé Ọlọ́run sì bá ń sọ̀rọ̀ ẹ dayọ̀ lágbára tọ́lọ́run Ọlọ́run ó dùn ọ́ nínú gbogbo tí wọ́n ń dé bànújẹ́ ọkàn fún ìwọ àti ìyàwó rẹ lágbára tọ́lọ́run ọmọ eléríire ọmọ àlùbáríkà Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fẹ́yìn méjèèjì lágbára tọ́lọ́run ọlá kùránì insha Allah ẹ ṣeun ẹ̀gbin wa alaikum salam Alfa Monsuru ẹ̀gúnṣẹ́ ẹ̀gúnṣẹ́ Monsuru ọ̀rọ̀ yìí Alfa Monsuru mu má jẹ́ nǹkan sórí níbi tó lọ tọ́lọ̀ ní Ọlọ́run fi wọ́n ṣe gàrí tíra tó yẹ púpọ̀ lérí rẹ̀ tó jọ sẹ́wọ̀n látìgbà tó ti dé báyìí Alfa Monsuru tí máa ń ra Alfa Monsuru jòkó mẹ́rin yóò jòkó gbélé yóò gbé tẹ̀lé pàgbára mi ọ̀ka tẹ́lẹ̀ ó ti di gentleman. ọ̀tọ̀ náà ló gan máa lè orí tó jù lọ. èwo ló ń sọ yìí. alhamdulilayi àbá adúpẹ́ ẹgúnṣẹ́. kò sí tọ́lá òde sí ọmọkọ ọmọdé ọmọdé. èmi Alfa Monsuru mo wá dá bàjẹ́ jẹ́ báyìí bàbá wa ń rán káàkiri ń rán mi lọ gbá ń rán mi lọ àwọ tí wọ́n fẹ́ pa mí ni ó ti sú mi o tí tó ti máa jẹ́ tú àbí mo ti dọmọlúwàbí náà wọ́n á rán mi kì ó ti sú èmi o àwọn náà wọ́n tún jẹ́ kí wọ́n tún padà síbi kí ní lè dé ó ti sú èmi o. ọ̀rọ̀ yóò dayọ̀ ojú ò ní tì yín alábàríkà àwọn ẹni Ọlọ́run ọlọ́run nábì náà Ọlọ́run ó dùn yín nínú Ọlọ́run ó dùn yín nínú ẹ ti fún lóhùn ọ̀dà ó ti délé inshallah tó bá fi délé ló jíṣẹ́ òun náà ní ilé tí báyìí Alfa Monsuru ọ̀rọ̀ rẹ náà ní sọ lọ́wọ́ yìí. ìdá ẹ̀rọ mi lọ jíṣẹ́ fún àwọn àni kó alhamdulillah ọ̀dà Ọlọ́run gbàdúrà yín. ó pé ó pé láti ní ọmọ ṣe náà rè tó o bá ń ṣerú eléyìí kò ní sí wàhálà kankan. Ọlọ́run bí mi padà. àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run Ọlọ́run jọ lálùbáríkà náà Alfa Monsuru wọ́n náà ọ̀fẹ́ pọ́n láńbẹ̀ ọ̀dà wọn jọ Ọlọ́run náà kí ọmọ yòórùn rókò nù mọ́lú Ọlọ́run náà fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀ náà gbélé òfin ọ̀run mọ́ra. Arakunla ẹ̀yin náà ti jẹ́jì o. Alfa Monsuru ẹsẹ̀ tó yọ ọyọ kan kú bẹ́ẹ̀ nígbà tó ilé Arakunla. ní sọ náà ní tó sọ ní pé mi ò fún ọ tẹ́lẹ̀. àgbà tẹ̀tẹ̀ sí eléyìí ọ̀dà bẹ́ẹ̀ àgbà àdúgbò eléyìí ẹ̀gbọ́n yọ kan lẹ̀. Arakunla. kò sí ní tó ṣe tọ́tẹ̀ lọ́rùn. owó ilé ẹ̀wọ̀n wọ̀ lójú ṣẹlẹ̀ sí bó ṣe ń bẹ̀rẹ̀. láti jẹ ọjọ́ náà lórí òní yàn jẹ́ pé mo dábàá. ó yá play ṣé wọ́n ń bẹ̀rù. ẹ̀dí làákà inú o ṣé táwọn ṣe lọ ajé kó fẹ́ máa ya ìnì báyìí. ìdá kò sí wàhálà. fà ilé yìí lẹ̀ fún ẹ o. mo ti gbọ́ máa ṣe bàbá yẹn. má ṣe mí. ló wà lọ́wọ́ ẹ̀. ló wà lọ́wọ́ tiẹ̀. jù kanlẹ̀ àjù kanlẹ̀ ni. ṣé kí n jù kanlẹ̀. sí ń lead mi. wà ó sì ń lọ náà ní ṣẹ́gun báwo ni. òtítẹ́ wọn lè má kà náà. mo tún lọ wá ń kì í lọ wá ń kì í gbà. ọjà o. o rí pé mò ń sí ẹ̀jẹ̀. lákọ̀ọ́dù ẹni ìdẹ́ ń lo owó fún mi àgbẹ̀ kan sí nàdé bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ ni. mò ń sí ẹ̀jẹ̀ ní tẹ́tẹ́ ló ta wá pọ̀. ẹ wá ta wá pọ̀ mo dúró ẹ lọ́mọ. ta géèmù fún mi jọ má ṣe wá sí mi mò ń sí ẹ̀jẹ̀. wàlẹ́ sàlámà fa. ọmọ mùsùlùmí tiẹ̀ ní. ọmọ yìí bí sọ ọmọ mùsùlùmí o bàbá mo jẹ́ ní mùsùlùmí bàbá mùsùlùmí ni. mo ti rí
mo ti gbé bàbá mùsùlùmí tí mo gbọ́n ti kún lẹ́nu yín báyìí mo gbé bàbá mùsùlùmí. ẹ̀ta tẹ́tẹ́. tẹ́tẹ́ tẹ̀ǹtà yóò dáa tẹ́tẹ́ tẹ̀ǹtà yóò dáa sẹ́yìn ọ̀gbọ́n tó lọ́n sọ náà Al-Qur'an. ok kí ló sọ. báadà bismillahi minash shaitanir rajim ọlọ́run jẹ́ kó yé wa pé rígísún min a'malin shaitan ọlọ́run ní ká mutí ká ta tẹ́tẹ́ ọmọlẹ́yìn èṣù ní máa ń ṣe gbogbo àwọn tẹ̀ ń ṣe yìí. àgbà ṣeun ọlọ́run yà wá náà padà. ṣó ti tán àfa tẹ bá fẹ́ kéwú ẹ máa lọ lé kéwú bí ò sí fún lé kéwú jọ́ìntì tiwa ní ibi táwa ti ń ṣe bísínẹ́sì tiwa ní ó ti yé yín ẹ máa lọ lé kéwú. àrèkó ẹ ṣeun tí kékeré ò bá gbọ́n yẹ ká gbàgbọ́n. ọ̀fẹ́ àrífín tí wọ́n ń wọ o tó gbé mọ̀ ń pẹ́ ọláfà lóbi nílò ọjọ́ ọ̀dà báyìí sí. nǹkan tó ń ṣe inú ò dáa ni nǹkan tó ń ṣe tẹ́tẹ́ kí n tẹ́tẹ́ fẹ́ dà fún yín. ọjọ́ tó à ń tọ̀ ọ̀dà mi ò gba gbogbo rẹ̀ tẹ̀lé ìṣe bọ̀ àbá. ẹ filẹ̀ play game ti ń jọ. wò má rí fín ṣe kì í ṣe ń ta lè rí fín ní ọlọ́run lòun náà ọlá pé ẹ máa sì fi tí ń bẹ ibi tẹ́tẹ́ ni ẹ kàn káyé tẹ́ nínú kéwú lásán ni. sórí tó yẹ kó bá mọ orí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbá wà lẹ́yìn gan máa fọ́ fún orí ibi tẹ́tẹ́ ẹ kàn ká ń kéwú ni ọ̀rọ̀ lásán nínú kéwú nù tẹ bá dé tẹ bá wọ ìtò tẹ́tẹ́ gangan tẹ wọnú tẹ́tẹ́ gangan àbá yẹn fọ tẹ́tẹ́ dùn owó tá n gbọ́ àlẹ́ nísìn ọmọ yìí kéè lọ jẹ mí èyí nísìn yìí èmi náà sára kọlọ yẹ kí n jẹlé yìí ni tí ẹ bá gbówó lé bá fi lè kó wọlé báyìí bíi ṣe 1000 kí ẹ fi kó bíi 4000 lọlé. àwọn bẹ́ẹ̀ kì í pípẹ́ àmọ̀jọ́ kí mo rójú. àfà ẹ wá test ẹ wò. ní gbogbo àwọn owó tó wà lọ́wọ́ mi náà wọ́n àfà ni. owó àfà. àwọn owó tó dùn ta géèmù náà nìyẹn náà àtòwò àfà àtòwò yín ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀ ẹ wá fi ta tẹ́tẹ́. owó tí ń gbà lọ́wọ́ mọ́ ẹ̀ lọ́wọ́ tó náà ń gbà lọ́wọ́ mi owó àbá rẹ̀ wọ́n fi bẹ̀ ń sẹ́ni mi ní kó fún báyìí nísìn ó ti jẹ díẹ̀ padà báyìí. màá tún gbà lọ́wọ́ wọn padà o èyí kò máa kó lọ o. ó já gan ọkàn àwọn fojú jọ mọ́ àbá fẹ́ lọ ni. èmi náà fẹ́ wò wò ni. ìyẹn mọ gbìyànjú sí ìyẹn ń wojú àbá yìí. àbá yìí lọ́pọlọ o. ọlọ́run ó sì lọ́pọlọ mi tẹ́tẹ́ náà. ọlọ́run yọ mí kúrò náà àwọn Sàtánì o mo kàn fẹ́ wọ́wọ́ kún owó yìí ni o. àbá ò wà ń bẹ́ẹ̀ kò ní sáfúrú èlò lọ bẹ́ẹ̀ lọ. ìlú bẹ́ẹ̀ ò bá ọ̀rẹ́ ṣe ń lọ. ẹ wá wá ń kí lálọ́ ètò wà lẹ́yìn dé. 1000. yóò wá wá jáde tó bá ti jẹ́ ọjọ́ 3000 náà àìgbówó lé. ojú yín náà o. ojú kankan ọ̀ràn wọ́n lórí kẹ́hìn tó bá ti jẹ́ náà. wọ́n tàbí tèmi ti wà mẹ́tẹ̀lẹ̀ ó jẹ́ odidi mẹ́ta báyìí o àtọ̀ ayò pọ̀ ní o àtọ̀ pọ̀ ní o wọ́n ní kọ̀ọ̀kan. ìwọ láwọn òbí lé ni ó ti kékeré ta tẹ́tẹ́. ìlóbì ó wọn náà mú kú fi ń ta tẹ́tẹ́ ó ṣe kàn mọ́ ni a máa fi rà sí inú bẹ́sìkẹ̀. tó bá ń ná ìwé làbọ̀ kú pa. ẹja dán wáyà kan. ó tèmi. ọ̀ya ẹ̀sùn ògìní us náà bàrà gbá o ẹ̀sùn ògìní. ọjà wèrè mo ń fọ́ ni. bọ́ọ̀ bẹ́ẹ̀ fọ́ ni. àbá yìí máa fi géwu ta nǹkan ni kò sí wéèrè àbá géwu lọ. àfa kí lọ lò wá báyìí torí Ọlọ́run. ẹ̀yin sọ mi èso ọmọ Ọlọ́run ni. sọ tún wá bó tún wá ṣe wáyé bó ta sí. sínú ẹ̀ dùn kì í jẹ wá nísìnyí. kínú ta sí. ta sí ọ tún gbà mí lọ ni. àbá ìdá tẹ fún bínú. ẹjọ ta ẹyọ àfa àkàmọ́sẹ́gbẹ́ kan ó tẹ ẹjẹ lẹ́fì. sẹ́rí àfa wa alámọ̀nà làfa wa sẹ́rí ọ̀ya mo tún lọ sí. Ọlọ́run ló mọ nǹkan tí bẹ́ńdì kìíní ibi tọ́jú mi náà bẹ̀rẹ̀ tẹ́tẹ́ báyìí. Hello. Àlàyé tí wọ́n ń gbọ́ mi báyìí. Nẹ́tíwọ̀kì inú ilé yẹn. Nẹ́tíwọ̀kì ẹni ìlú. Mr. Adé ẹ má nù mí mo máa jẹun náà. Nígbà tí n ti jọ wà tipẹ́. Ṣé àbọ̀kẹ́ tí mo fẹ́? Ẹ mọ̀ bí mo ṣe dààmú tó lórí ẹ̀. Gbogbo nǹkan tẹ́ fẹ́ ni mo ṣe. As usual. Ẹ sáà ti go through gbogbo nǹkan tí mo submit. Ṣé àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi? Mo mọ̀ pé mo ní competitor gan. But mo fẹ́ win the contract. I promise you. Ṣé ẹ ti bá win the contract? Nǹkan tí mo máa ṣe fún yín tẹ́lẹ̀, percent máa jù bẹ́ẹ̀ lọ lélẹ̀. Mr. Adé. I ṣáà ti go through àwọn document tí mo submit. Mi ò kí ṣe problem. Ìgbà tí mo ṣáà ti ní ẹ̀mí mi ti balẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ tójú bá yẹjú kó mo máa yẹ o.
A máa pàdé bí tá a ti máa pàdé ní ìrọ̀lẹ́. Àánú àbáwò máa ṣe máa bọ̀ abẹ́ ti mi báyìí mú nǹkan lọ àṣìṣe àná. Kò sí problem. Alright sir. Ẹ jọ̀ọ́ tójú bá yẹ ojú kó máa yẹ o. Alright. Bó a ṣe jẹ́. Okay. Mr. D. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi owó yìí. Mo sì mọ ti kẹ́lẹ́kẹ́lẹ́ ní ti tẹ́tẹ́ lówó lérí. Mo kàn débẹ̀ tí mo kàn mú 1,000 àfáà báyìí. Mo kàn jẹ fíafíà ni. Tẹ́tẹ́. Àbí máa ta tẹ́tẹ́ ni. Bí wọ́n mọ̀ ta ẹ̀. Ìbá máa ta tẹ́tẹ́ o. Mo jẹ́ níwùlẹ̀ mọ́ ìdòkó dé àwọn àfáà kan mọ́ fún yàn 17 ní àwọn oúnjẹ. Bó fún wọn gbowó lọ́wọ́ wọn náà àwọn náà fún owó mọ́ka owó tí ó ti làágùn èmi ò rí tó owó ti làágùn ìyọ̀dọ̀ àfáà ni nígbà tí ó ti ẹ̀ sí mi lọ́wọ́ wọn náà àìsàn máa dún sọ́gbọ́n rẹ̀ ní mọ̀ ta tẹ́tẹ́ ni gbogbo kéwú tí mo lọ kà fún wọn lé tẹ́tẹ́ lẹ́ẹ̀kan kò sọ̀rọ̀ kéwú wọn báyìí tẹ́tẹ́ òun ló kù tí mo fẹ́ mọ̀ ta sọ̀rọ̀ nígbà tí ń bọ̀ yóò ṣe àgbéló dé wí. ẹ̀rẹ́ mo ṣe ń bá lò ọmọdé àti dá púpọ̀ kéèyàn máa ṣe déédéé kéèyàn tún máa ṣe dáadáa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ni ó tún wá dáa kéèyàn bá jọmọ mùsùlùmí kéèyàn máa kí wọn wákàtí máa rà àwọn ọgbọ̀rọ̀ máa kí déédéé ni kéèyàn tún máa gbàwẹ̀ kéèyàn bá tún gbàwẹ̀ kéèyàn tún máa yọ sàká bàbá àmúṣin kéèyàn bá tún lówó kéèyàn tún lọ ilé Olúwa bàbá àmúṣin dáadáa kéèyàn máa ṣe. ọ̀rẹ́ ń yà mí lẹ́nu ni pé ìwọ ló lè máa sọ̀rọ̀ o lè máa ṣe wá sí báyìí pé ká máa ṣe dáadáa pé ká máa kírun ká máa tọ́jú àwọn òbí wa Ọlọ́run àmọ́ bí ojú rẹ bàbá tó kí ọjọ́ báyìí lọ ọwọ́ dúpẹ́ fọlọ́run o. mo ti ẹ̀ níbi kẹ́kọ̀ọ́ ṣe wá sí fún wa ebi Ọlọ́run lọ yọ wa bàbá ẹ̀ náà ti fẹ́ lọ já wa. níbo ilé ńlá máa rí gà. nígbà rí gà kọ́ ní sọ lọ ní kéré máa ń jẹ́ ní sọ fún yín wọ́n ti fẹ́ lọ já wa lọ́hùn Ọlọ́run lọ ṣàánú wa. lẹ́wọ̀n èmi ló ní gbà náà ti gbà àti kéré máa ń jẹ́ ọjọ́ ilé ni lọ́n yọ mí o pẹ́ o àti ẹ̀tún lè padà síbẹ̀ wọn láíláíláí. èyí tí ń bòrè lẹ́nu rẹ̀ yìí náà kì í ṣe nǹkan kékeré yìí wọ́n pé ń wọ́n ti kó sọ lẹ́nu ti kó sọ látara. Assalamu alaikum. aleykum salaam wa rahmatulah. àbá já mi o. àfa mi. alimam. ẹdun náà bá já mi. àmọ̀ dúpẹ́ fọlọ́run. wọ́n mọ̀ dáa. ṣé dáadáa lè dé. ẹ̀yin tí mo kàn bá gbọ́ yá àwọn alákọ̀wé. àwọn jama ń kọ́. àfàǹkọ́ ẹ̀dúgbò fọlọ́. sáwọn àbá lè àbá travel. mìíràn ti ẹ̀ mọ́ra àwọn aṣọ mi mélòó kan náà lè mú mọ́ra. bẹ́ẹ̀ náà gbé ẹgbẹ́ wàá bá yín ṣe dáadáa. ọ̀dọ̀ abẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ tí wàá jẹ̀ mọ́ mú lọ́rùn ẹ ní ma kírun fún wa lé o. èèyàn máa ń pàlejò lé ni bọ́n ṣe jẹ ìmáàmù bẹ́ẹ̀ o ká wá síwájú wa náà yà ẹ̀ ká máa kírun fún wa ó sì pàtàkì. ṣé inú tí àlẹ́ ti gélé mi àbẹ́ ẹ̀ Ọlọ́run ti gbà kóso lérí à. Ọlọ́run ti gbà kóso ní ayé o. àbá ni ẹrí irun rẹ̀ àwa ni mọ́ mú un lé báyìí. Ọlọ́run bọ́lọ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ lọ wọ́n á ṣàlàyé ó ní ìntà ọdún ní àìmẹ́ta lọ́ọ̀rì látòkòsò. Ọlọ́run ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ máa ta orí rẹ̀ ẹ gbọ́ Alfa Monsuru wà ìntà ọdún tó bá lọ fẹ́ máa kà ẹ fẹ́ máa kà ní mẹ́ta lọ́ọ̀hì ìntọ́lọ̀ ti ṣe lóore fún ẹ fẹ́ máa kà pé ṣé ká sùn ká jí ni àbí aṣọ àbí oúnjẹ tá à ń jẹ pẹ̀lú ìrọ̀rùn tí gbogbo orí tá àrò kan ti ń ṣe fún àbáwọn èyí tá à expect kan ti ń ṣe lásìkò gbogbo nǹkan tá à ń rí lọ́fẹ̀ẹ́ ló fún ẹlòmíì sanwó ni kó tó rí. wọ́n ń ta òdú Alfa Monsuru wọ́n ń ta òdú ni'matallahi la tuhsuha. Ọlọ́run wá kẹ́ wa à ń fojú àfin rí náà kò gbówó lọ́wọ́ wa à ń fi ẹnu àfin sọ̀rọ̀ a tún fi ń jókèlè kò gbówó lọ́wọ́ wa à ń fi etí wa gbọ́rọ̀ kódà kó ṣe pé nǹkan tí ò fẹ́ gan la fi ń gbọ́ ọ́sà fún wa. àṣé kéèyàn ya aláìmoore
òun ní Fatai fi ṣe lọ orí Ọlọ́run tó ti ṣe fún wa Ọlọ́run má gbà o èyí tá a wá ń fojú sọ́dọ̀ rẹ̀ pé à ń retí ilé à ń retí ìtàn tá à ń bẹ̀ kó dà kó bá wa ṣe. Ọlọ́run tẹ́ fi bọ́ wa látàwọn inú mi dùn àmọ́ ó wú èmi náà kébì náà máa lo owó ohun tẹ́ ń lò yìí náà tẹ́mi náà. Alfa Monsuru ọmọ pé ẹ̀rí lẹ́gàn máa ń pa mí òdìgbà tó bá sọ pé ó wù ọgbọ́n náà máa lo orú ohun yìí tí ẹ bá irú bọ́ọ̀lù ṣe gbà fún ọ nísìn tí gbogbo tí ń bẹ lára tọ́nà ló kù yẹn yẹn díẹ̀ nìkan yóò tiẹ̀ rọrùn díẹ̀ nìkan náà ni o ṣe mo já síwájú mo já sẹ́yìn ni sókè tí mo já àwọn oníkẹ́sọ̀ ni. ilé mi wà fún yóò ní sẹ́dá. ẹ ti ṣe dáadáa tẹ́lẹ̀. ẹ máa gbọ́ ká tẹ̀síwájú nù tàǹbà. aleykum salaam arakunla bàbá arakunla ẹ wá jókòó. gbogbo tẹ́ ń sọ látọ̀rọ̀ kò sí ètí mo gbọ́ kù ń bẹ̀ Ọlọ́run jẹ́ lálùbáríkà Ọlọ́run àwọn ẹni Ọlọ́run ẹ jókòó Alfa Monsuru ẹ jókòó ṣé ò Jamiu alimam jókòó abẹ́ gbọ́sẹ́ gbogbo wáàsí tí ìmáàmù ń ṣe fún yín kò sí ètí mo gbọ́ kù ń bẹ̀ gbogbo ẹ̀ ní ń gbọ́nú lé Ọlọ́run wọlé àjẹ́ kan ṣoṣo rẹ̀ gbogbo tí wọn náà ń fẹ́ wọn tó wọn náà fẹ́ dàbí ìmáàmù Ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam ó rí bẹ́ẹ̀ yóò tún jù bẹ́ẹ̀ lọ. Àmín. Ọlọ́run wọlé pé bó ṣe farabalẹ̀ báyìí kọ́nàjọ́ máa farabalẹ̀ lọ bẹ́ẹ̀. Àmín o. ọ̀rọ̀ rẹ̀ ò sì ní dàrú. Ọlọ́run jẹ́ kí wàhálà wa kó yọ lérí rẹ̀. Àmín. Wọ́n náà ó jẹ́ máàmù. Àmín. Má mọ̀ bá a lọ báyìí náà. Mo máa yí padà mọ́. àmọ́ ẹ má bínú àbá o. Náà. ní Alfa Jamiu ẹ má bínú o. àmọ́ ẹ tẹ́ǹdì ni tẹ́ẹ̀mí tẹ̀ mọ́mú mi tẹ́ lọ́hùn. kí ló tó ò nígbàgbọ́ nú Ọlọ́run báyìí torí Ọlọ́run. ẹ̀yin bẹ̀rẹ̀ kẹ́ gúngún nù kí mo wí kí lẹ̀ ń wí. yóò gbọ́ tí wọ́n náà Alfa Jamiu ni oríṣọ́ tẹ́ǹdì ni ìyẹn tẹ́lẹ̀ ọkùnrin fi dépò ìmọ̀mù. ọ̀dà sọ́ọ́nà àdùmọ̀kọ́ ilẹ̀ gbà ní Alfa Jamiu. sọ wàá fẹnu gún yé. Alfa Monsuru ìmáàmù wọ́n sọ̀rọ̀ Alfa Monsuru wọ́n sọ nísìnyí pé ìmáàmù tẹ́ǹdì ó dòwò ọmọ pé kí wọ́n bá ní pé ìwọ̀n yẹn tẹ̀ nǹkan dì ìyẹn dòwò papọ̀ pẹ̀lú àwọn èsùnú èsù òsì ní fún yàn ní nǹkan kékeré kọ́ mọ́ fi béèrè nǹkan ńlá tó bá dọjọ́ ọ̀la. ẹ má bínú ọmọ lábẹ́rin náà ẹ má bínú Alfa Jamiu ẹ má bínú. Alimam ẹ má bínú sẹ́yìn pé kètì tán lára rẹ̀ àìsí tán lára rẹ̀ náà ló jẹ́ mọ́ sí kántánkátán Ọlọ́run bá aṣàánú rẹ̀ jálẹ̀ àní dákẹ́ àdúrà náà. Alfa Monsuru gbogbo àjọ máa pawọ́pọ̀ lé lérí a máa bí Ọlọ́run kó dákun kó má wo ọ̀ràn báyìí kó má jò ó nù kó má jò ó tò lẹ́yìn àṣetánì. má bínú Ọlọ́run sábà pé àṣìṣe ń wo ni. Ọlọ́run bá wò jálẹ̀. Àmín. Tó ẹ bá rí báyìí ìmáàmù ló wá kí wa kí ní tó wá kí wa ní tó fọ̀rọ̀ Ọlọ́run bó wa yọ Ọlọ́run máa lékún àlùbáríkà yín. ara tẹ kọ́ wa náà. Àwa náà kọ́ Ọlọ́run ni Ọlọ́run sì ní dọ̀rọ̀ yín rú làákà yín yóò ní dàrú Ọlọ́run àjẹ́ kan ṣoṣo Ọlọ́run wọlé abẹ́ ṣe gbà fún wa àwa àwọn náà dà lẹ́nu àwọn kan wọ́n pè rí aṣọ tó gbó làwọn wọ̀ káàkiri àríṣe tọ́ àgbàfọ́lọ́hún Ọlọ́run ní pè lásìkò nǹkan ẹ̀rọ bá ti tó ẹ̀dọ́ ọ̀bọ̀rọ̀ máa kánjú nítorí àwọn tán bòwò tán dáwò pẹ̀lú èṣù tán dòwò papọ̀ ńjọ́ kínní àná èṣù padà gbẹ̀mí wọn ni. Allahu Akbar. gbogbo ọjọ́ kẹ́rin pé mo try láti gbà fáwọn. Salam alaikum sir. Yes sir. Ẹ kújọ́ mẹ́ta. Àlàáfíà ni sir. Alfa, ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ mi tí mo bá yín sọ ọ̀rọ̀ ẹ̀ yẹn. Bẹ́ẹ̀. Òun náà wà pẹ̀lú mi bí báyìí. Ó dà sir. Ẹ káàárọ̀ sir.
Yes, sir. Ẹ wò bẹ́ẹ̀ ni bọ́rẹ̀ mi ṣe ṣàlàyé fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi gbàdúrà sọ́lọ́run ẹ jọ̀ọ́. Okay, ìgbà wa ni ká wá rí yín báyìí. Ọ̀túnla. Okay, a máa yọjú sí yín lọ́túnla. Ẹ ṣé gan. Ẹ ṣé, a dúpẹ́. Ẹ dàbọ̀ sá. Mo ṣe gan. Mo gbé ká wá lọ́túnla. Ṣòrí Ṣadé fọkàn ẹ balẹ̀. Èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tí àdúrà ṣe tì. Ṣé understand? Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run á lo àfààyàn fún wa. Agbára Ọlọ́run ṣe ti gbọ́. Kọ́lọ́run ṣàṣàánú mi ni. Tó gbogbo nǹkan tí mo ra wọlé yìí mi mọ̀ pé máa rí báyìí. Ọlọ́run ṣe ti gbọ́. Mo ṣe gbọ́. Àwọn ọ̀bọ̀ yóò wá báyìí. Ṣé wọn ò ní wá lónìí yìí ni? Èmi mo lè fọ́kọ̀ owó. Ìwúdí ó ní mo lè jẹ wọ́n náà wọ́n yẹ kí n gba nọ́mbà wọn ni. Ẹ máa lọ wá lónìí. Wọ́n mọ mẹ̀mẹ̀mẹ̀. Tí wọ́n bá mọ mẹ̀mẹ̀, wọ́n tún ní mọ mẹ̀mẹ̀mẹ̀ lónìí iṣẹ́. Ìgbé wọn bá wọn kò ní. Báyìí, bá wọn. Bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ládẹ̀ gan-an àwọn kan lọ jókòó dé mi ni. Ìwọ ni wèrè ṣé ọwá dúró dé wà nígbà yọ bẹ́ẹ̀ àwọn fẹ́ máa fún wa lóhùn àbí ẹ̀yàn bá wa pọ̀ wèrè ṣé torí pé ọjà ó lọ ń jò ní o tún wá dé ìbàyìí nísìnyí o tún wá àtàkà àwọn ìwà yìí àgbo lọ́wọ́ ẹ̀ ọ̀sánwó ilé ọ̀sánwó kan o tún wá dé òrò pọ̀ fẹ́ bá wa pọ̀ wèrè. Ẹ wo ẹ̀ṣẹ̀ kọ́kọ́ gbàgbé kékeré pé búlọ́ọ̀gù àjòkò mi kò sọ̀rọ̀ lónìí. Àbájú fún pé kínní ó kọ́ bọ́lé máa gbìyànjú tí ò ní jẹ́ bíi pé àfáhùn pé yé ọmọ òlè mú gábà wọnú tẹ́tẹ́ náà. Àfáà ni mí o ẹ má bọ̀ ọkọ mi jẹ́ Alfa Monsuru tó sá prapra. Alfa Monsuru tó sá prapra. Aláyé mi jókòó báyìí. Tútù ké ní ká fi bẹ̀rẹ̀. Irọ́ o, àkèrè ni. Ṣé wọ́n á kí là ń lọ ni? Àkèrè. Aláyé lọ tútù ké gan-an kò sọ̀rọ̀. Já lọ tútù. Ìjà ọkọ̀ fi wọ́n bẹ̀. US náà bàrà ń ta o. Bẹ́ẹ̀ni. Ó ti sọ wọn lórí ọjọ́ ìdìbò tó ṣe ọ̀pọ̀ Alfa Monsuru ó sá prapra. Tó bá wọn lọ sí rọ́ọ̀bù kọ̀ọ̀hún púpọ̀ wọn lọ sí rọ́ọ̀bù kọ̀ọ̀hún púpọ̀. Bàbá tíá. Ó ti wà àwọn owó tó fi kalẹ̀ ń má ṣe pé owó jẹ́ gangan owó tó ń fi ọmọ owó léèwé ní máa ń kó wá owó léèwé ẹ̀ máa fi ń lọ. Ẹ ń pẹ́ fẹjọ́ lé rẹ̀ dáhùn jọ. Alfa. Aláyé lọ́jẹ̀. Ìgbà náà à ń kọ́ kò sí wèrè. Àní lọ ya lọ tútù ké. Tútù èlò kúrọ̀ mi ló ẹ̀rí láti. Ṣé ló wà lọ́wọ́ ẹ̀ tó wà lọ́wọ́? Wọ́n kì í wà lọ́wọ́ mi. Àwọn àdì. Bàbá o, ó jà, bàbá o. Ó ti tó kí ní dùnnú rẹ̀, ó jà dùnnú mi. Àbá dáhùn. Yóò àánú tó bẹ̀ mọ́ wà wá ń kí lọ́wọ́ ẹ̀ o. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Bàbá yẹn ṣàgbèrè orí o. Òun yẹn le gan gbà tí ajẹ yìí. Ìwà ń síbà kí bóyá ń dùn ṣé ó dùn á ń jòlè jẹ́ iná jẹ wá ni. Àwọn tó bá ti ṣe bí gbọ̀ngàn orí báyà bóyá kéèyàn ti tó fa gbogbo tó gbọ́n lọ lè kéwù. Àbí àwọn tẹ̀lé pé ẹlòmíì wọ́n fẹ́ lọ lè kéwù. Àwọn àfa ilé yìí ó tó máa ń yọjú ẹlẹ́àánú bá. Ilé sábà gidi. ó sì èrè ni. Ilé sábà gidi. Tábà ń ta tẹ́tẹ́ tà mẹ́gbẹ́ ara mọ́ ni. Tẹ́tẹ́ ló dà wá pọ̀ o. Kì í ṣe ọmọ bẹ́ẹ̀ o. Ọjọ́ ọjọ́ lápẹ̀lẹ̀ ni o. Bóyá ẹ̀yà lọ bẹ́ẹ̀ náà, ẹ̀yà lọ bẹ́ẹ̀ náà, mẹ́ta náà. Ṣáyù lẹ, ṣe staga. Alfa Monsuru ó ṣàprápra. Méjì ló kólẹ̀ òpin, méjì ló kólẹ̀. Ayọ̀ méjì lẹ̀, gbàjáre ayọ̀ méjì ló kólẹ̀ papọ̀. Abẹ́ ṣe rí ibù. Báyọ̀ kó wá ọ̀gá tó yẹ ṣe yìí gan-an, ó gbọ́ wà á ti gbọ́ wọn kan mọ́ nǹkan tó ṣe yẹn. Ọ̀fẹ́ gbọ́jú wa lọ nìyẹn. Èmi gbọ́ mọ́ wa o. Ó gbọ́ mọ́. Ó ní gbowó máa ń bí sọ fún ẹ. Ayé ya, àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá yẹ. Àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bí ní tàdétà. Àwọn ìtàdé bẹ́ẹ̀ bí o. Àwọn tàdétà bí. Ẹni sùn, ẹ bẹ́ ṣe rí ibù ni. Àfáà ń bẹ nígbà tí tàdétà.